Nígbàgbọ́ ṣe ń gbàyè bí wọ́n ṣe ń gbàyè àwọn náà a máa ń gbàyè a sì máa ń gbàyè yóò sì rí bákan náà fún àwọn mùsùlùmí ṣùgbọ́n mo fẹ́ kẹ́ tún sọ ìbéèrè tẹ́ kọ́kọ́ sọ yẹn. Mo ní kí ni bí kókó ọ̀rọ̀ yẹn. ọdún mélòó ló gbà yín. ok ọdún mélòó ó dá lórí akitiyan ẹni náà tó bá ti gbìyànjú dáadáa ó lè lò bí ọdún mẹ́wàá láti fi kọ́fà láti fi ká ọpọ́n a máa sọ pé ó ti ká ọpọ́n tàbí láti fi gba ìyọ̀ǹda lọ́dọ̀ ọ̀gá rẹ̀ ó lè jù bẹ́ẹ̀ lọ o bóyá ó jẹ́ ẹnìkan tó ti ní oríṣiríṣi bùkátà bóyá ó ti níyàwó ńlé àtọmọ tí ò bá sáyè púpọ̀ jù yóò kàn lọ sọ́dọ̀ ọ̀gá rẹ̀ lójoojúmọ́ ni kì í ṣe pé yóò gbé ń bẹ̀ ṣùgbọ́n ìgbà míì ọmọ awo tàbí ọmọ òòṣà yóò gbé ọ̀dọ̀ ọ̀gá rẹ̀. tẹ́mi bá kọ́kọ́ rí màá ní òyìnbó pẹ́ẹ́pẹ́ ibi pẹ́ẹ́pẹ́ ṣùgbọ́n ṣé ìgbà kọ́kọ́ ti wà tí ẹ wà láàrin àwọn Yorùbá tí wọ́n ń sọ̀rọ̀ yín ní dáadáa àbí ní aburú báwo ni ẹ ṣe báwo lẹ ṣe yára sí wọn. ní tòótọ́ ìrántí ìgbà kan tí wọ́n ti bú mi rí láì mọ̀ pé mo mọ Yorùbá ṣùgbọ́n tí n bá torí Yorùbá kì í ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn orin yẹn òyìnbó pẹ́ẹ́pẹ́ kankan ó ti wọ́n mi lára tó nǹkan tí wọ́n máa súnyàn nígbà míì ni pé tí n bá bẹ̀rẹ̀ sí bá wọn sọ̀rọ̀ ní Yorùbá wọ́n máa jọ wọ́n lójú wọ́n sì máa sọ̀rọ̀ nípa kínní ẹ̀ tí kò ní ìtumọ̀ kankan nígbà míì ṣùgbọ́n àìmọ̀kan ló ń fà á. kí lè ṣe rò pé àwa ọmọ Yorùbá ẹ̀sìn tí àwọn bàbá wa ń ṣe wọ́n lo ẹ̀sìn lúbòmíì wọ́n pè ní ẹ̀sìn ìgbàgbọ́ wọ́n wá mú ẹ̀sìn ilé tiwa wọ́n sọ pé ẹ̀sìn ìbílẹ̀ ṣé ẹ̀sìn tiwa yẹn ṣé ẹ rò pé ó dá bí wọ́n ṣe ń fojú wò pé kì í ṣe ẹ̀sìn ìgbàgbọ́ ni àbí ìgbàgbọ́ yẹn kì í ṣe ìgbàgbọ́ nípa Elédùmarè náà ni kí ni nǹkan tí ẹ fi lè gbà wá ní ìmọ̀ràn láti jẹ́ kí àwọn tí wọ́n ṣe ẹ̀sìn tó wá láti ilẹ̀ ibòmíì tí wọ́n dẹ̀ bò tiwa mọ́lẹ̀ tó máa dá padà tó wọ́n pe èṣù táwọn ò ní Satan torí nílẹ̀ Yorùbá wa bá a ṣe kọ́ nínú ìtàn kò sí nǹkan tó ń jẹ́ Satan àwọn ò ní ìránṣẹ́ Elédùmarè ní Satan yẹn ó dẹ̀ máa ń lò fún nǹkan tó bá fẹ́ lò fún ni. ọ̀rọ̀ náà ó ṣòro díẹ̀ torí ó dà pé ìbéèrè mẹ́ta lè bẹ̀rẹ̀ lójú kan náà ṣùgbọ́n láti wá dá yín lóhùn mi ò mọ ẹni tó sọ Christianity di ìgbàgbọ́ mi ò mọ ẹni tó pẹ́ bẹ́ẹ̀ bóyá àwọn òyìnbó ni bóyá àwọn Yorùbá ni èmi ò mọ o ẹni tí mo lè sọ ni pé nínú ẹ̀sìn òrìṣà ẹ̀sìn àbáláyé a ní gbàgbọ́ nípa Elédùmarè tàbí òrìṣà a ní ìgbọ́kànlé so ó yàtọ̀ sí ìgbọ́kànlé ni a ti mọ̀ pé Olódùmarè ó wà àwọn òrìṣà òjíṣẹ́ Olódùmarè ni wọ́n nípa èṣù òjíṣẹ́ kan nínú àwọn òrìṣà ni òjíṣẹ́ Olódùmarè ni ṣùgbọ́n ó jẹ́ bí nǹkan tá lè pè ní contractor tó bá sọ fún contractor kan bóyá ó fẹ́ kọ́lé kan ó sọ pé ọ̀dà ẹ bá ń kọ́lé báyìí ni mo fẹ́ kó o kọ́ ọ yóò sọ fún ọ wípé tá bá ṣe bẹ́ẹ̀ o kò ní pẹ́ tó fi wó ṣùgbọ́n tí mo fẹ́ náà ọ̀dà màá ṣe ẹ sá fún mi lówó tèmi yóò ṣe ṣùgbọ́n ó ti kìlọ̀ fún ọ wípé kíní yẹn kò dáa èṣù náà ni bí ọlọ́pàá ló jẹ́ èṣù kì í ṣe Sátánì kò sí nǹkan tó rí bẹ́ẹ̀ lẹ́sìn àbáláyé. There are two Eshu in Yoruba spirituality. There's one called Eshu Ebita, and there's one called Eshu Láàlú Òkìrí-òkò, Láàróyè Onílé Oríta. The difference, Eshu, the messenger, is what he's talking about, not quote unquote the devil. Anybody familiar with a place called Ojuelegba in Lagos? Ojuelegba means Ojuelegba. Elegba is Eshu Láàlú Òkìrí-òkò. That is where they worship it in Lagos before
the colonial era and a lot of Yoruba towns stopped that worship of Eshu. It's not the devil that is being worshipped. I just want to make that clarification. Next question. Àwọn òbí kan wà tí wọ́n bí nílẹ̀ Yorùbá tí wọ́n wá sílùú òyìnbó tí wọ́n bímọ síbí tí wọ́n fi èdè Yorùbá tí wọ́n fi Yorùbá ìbílẹ̀ Yorùbá tí wọ́n fi kọ́ ọmọ wọn láti kékeré. Ìmọ̀ràn wo ni ẹ lè fi yé lè fún àwọn òbí náà láti jẹ́ kó mọ̀ pé kò sí ní èdè wa ó ṣe pàtàkì nínú ayé àwa ọmọ wọn because a lè má nídìí ẹ̀ a lè má nídìí ẹ̀ ní ìsìn àmọ́ tó bá dọjọ́ iwájú a máa ní ìwúlò náà because àwọn náà a máa bímọ tiwa tí àwọn òbí wa ò bá fi kọ́ wa láti lẹ̀ tá bá máa dàgbà a máa gbàgbé ẹ̀ ni. Ìkejì ni pé kí ló mú yín pàtó tẹ́fi ní Yorùbá yìí ni mo fẹ́ kó mo fẹ́ mọ̀ túmọ̀ mo fẹ́ mọ̀ gbogbo nǹkan pa ẹ̀. Bóyá ìdáhùn mi yóò dáhùn sí àwọn ìbéèrè méjì tẹ́sẹ̀sẹ̀ béèrè yìí. Ṣe rí àwọn ẹbí mi wọ́n wá láti Puerto Rico so láti kékeré mo ti ń gbọ́ Spanish àti Gẹ̀ẹ́sì nínú ilé. Nísìnyí mo wá gbọ́ èdè mẹ́rin Portuguese àti Yorùbá. Ìyẹn gbọ́ Yorùbá tó Gẹ̀ẹ́sì o ṣùgbọ́n mo rò pé bóyá mo gbìyànjú díẹ̀. Àwọn ọmọ kéékèèké ló ṣe kókó ká kọ́ wọn torí ọpọlọ wọn wọ́n lè gba èdèkédè tó bá wà tá bá ti dàgbà yóò sọ̀rọ̀ díẹ̀ fún wa ṣùgbọ́n ọmọ kéékèèké bí mo ṣe gbọ́ èdè mẹ́rin èèyàn lè gbọ́ èdè mẹ́fà mẹ́wàá àti jù bẹ́ẹ̀ lọ. Nǹkan tí mo rí ni pé àwọn cartoons nǹkan tá pè ní àwọn àwòrán tá pè ní cartoons ìmọ̀ bóyá ó ní ọ̀rọ̀ kan ní èdè Yorùbá fún cartoons tó bá wà kẹ́ sọ fún mi ìgbọ́rí. Ṣùgbọ́n cartoons ó ṣe pàtàkì tó ó máa ń jẹ́ bí nǹkan tí ó máa ń jọ wọ́n lójú yóò sì máa ń wò wọ́n ò ní fẹ́ dìde láti ibi tí wọ́n wà. So cartoons ó ṣe kókó láti fi kọ́ àwọn ọmọ wa nípa èdè Yorùbá pàápàá jùlọ gbogbo nǹkan tá pè ní àṣà. Téèyàn bá kú ní California tó bá ṣe díẹ̀ wọ́n ní wọ́n rí ẹni yẹn ní Maryland. Nǹkan tá pè ní àkúdà ni. Ṣé òtítọ́ ni àbí kò rí bẹ́ẹ̀? Ṣé rí orí ó jẹ́ bí ìgbàgbọ́ nínú ẹ̀sìn àbáláyé àti àwọn ìtàn àtẹnudẹ́nu. Àkúdà ó jẹ́ wípé ẹnìkan tí ò kú ní pàtó ọjọ́ tó yẹ kó ti kú. Ìpín tó mú wá sáyé látọ̀run ó gbọ́dọ̀ dópin. Tí ó bá ṣe gbogbo nǹkan tó ti wá sáyé láti fi ṣe bóyá ẹ̀mí rẹ̀ yóò bọ́ síbòmíì láti fi parí nǹkan tó wá ṣe láyé. Ṣé àṣà nìyẹn ni àbí ẹ̀sìn? Torí ó lè má jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ká má ṣe àdàlúdàpọ̀ ẹ̀sìn mọ́ àṣà. Wọ́n papọ̀ ni. Wọ́n papọ̀ ni. Wọ́n papọ̀. Ó dáa. Ẹ ṣe ẹ sọ fún wa orúkọ ìbílẹ̀ tẹ̀ ń jẹ́. Okay. Wọ́n pọ̀ díẹ̀ ṣùgbọ́n Àìkúlọlá. Àìkúlọlá. Ìwíndárà. Ìwíndárà. Ọ̀jẹ́níyì. Ọ̀jẹ́níyì. Fáwẹ̀yìmí. Fáwẹ̀yìmí. Àlàmú lóríkì mi. Àlàmú òun ni oríkì títí wọn. Ẹ ṣé o ọ̀gbẹ́ni Nathan Luko àwọn máa rí yín bá ẹ ṣé púpọ̀ lọ́pọ̀lọpọ̀.